What's the best advice you've ever received? What if it can turn out better than you can imagine? What's the worst advice you ever received? Be realistic. Ara wọn ṣe gbóná. Ara wọn gbóná. Mo ṣe fọ́ tọ́ wọn bẹ́ẹ̀ gbogbo ara wọn báyìí wọ́n yìí tì. Ó ń dùn wọn. Ẹ mọ̀ pé ṣe kọ́ ọlátọkùnrin àwọn sí náà ni wọ́n lọ lo àwọn oògùn yọ̀dí yọ gbogbo àwọn oògùn táwọn àbókí máa ń tà yẹn. Oògùn yọ̀dí. Òun ló jẹ́ kí gbogbo kùn tóbi báyìí o. Side effect ni o. Ẹ káàbọ̀ sórí ètò Enhancement TV. Ẹ ti mọ̀ bá ṣe máa ń ṣe lórí ètò yìí. Èyí wípé a kì í dẹ́nikẹ́ni láre, a kì í dẹ́nikẹ́ni lẹ́bi. Àlàyé nìkan la máa ń ṣe lórí ètò yìí. Àwọn ohun tó ń ṣẹlẹ̀ lórí ìtàkùn ayélujára. Ẹ wò lórí ìtàkùn ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Òun ni ẹ̀rọ fídíò kan ló bẹ̀rẹ̀ sí ní lọ kiri ká lórí wípé gbajúgbajà àǹtí wa. Torí mi ti ẹ̀ bá ohun tá a máa pè wọ́n. Aunty Ramota wípé wọ́n lọ ń lo àwọn oògùn kan eléyìí tí yóò mú kí ìdí wọn ó yọ tí yóò sì mú kí wọ́n yọ kí ọmú wọn náà kí òun náà yọ bọ̀m̀bọ̀m. Wọ́n ní àwọn oògùn yìí láti Ramota ti ń lò tẹ́nikẹ́ni ò sì mọ̀ tó fi di wípé ikùn Aunty Ramota ló bá ń wú ní ikùn bá ń wú. Èyí ló wá pe àkíyèsí àwọn ènìyàn tó rọ̀gbà yí ká sí wípé Aunty Ramota kí ló ń ṣẹlẹ̀? Báyìí ó sì ṣàlàyé pé òun ń lo àwọn oògùn kan, òun fẹ́ yọ̀dí, òun sì fẹ́ ní ọmú eléyìí tó ń lọ rà lọ́dọ̀ àbókí. Wọ́n bá lọ wo gbogbo oògùn tí Aunty Ramota tí wọ́n ń lò, àwọn oògùn ọ̀hún bá pọ̀ lápọ̀jù. Aunty Ramota ta ló rán yín iṣẹ́? Ká ṣà má purọ́, ká má bọ́rọ̀ jìnnà. Aunty Ramota bá láǹdì sí ilé ìwòsàn ibi tó ti lọ ń gba ìtọ́jú lórí àwọn ìpalára tí àwọn oògùn náà tó ti ṣe sí àgọ́ ara Aunty Ramota. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ kákàkiri under comment section àti àwọn tèmi náà láǹfààní láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lé pẹ̀lú lórí ọ̀rọ̀ yìí. Láwọn èèyàn ní pékélépékélé arúgbó jẹ gbèsè ta ni ó san wípé Aunty Ramota náà ta ló fẹ́ ṣàkọsí ta Aunty Ramota fẹ́ bùgà mọ́ tó fi lọ ń lo àwọn nǹkan wọ̀nyí. Láwọn kan bá ní ẹ má mà sọ bẹ́ẹ̀ Aunty Ramota ò máa ríra ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń rí kò ríra ẹ̀ bá a ṣe ń rí. Báwo la ṣe ń rí? Báwo ló ṣe ń ríra ẹ̀? Màá ṣàlàyé fún yín. Àwọn èèyàn ń wò pé pẹ̀lú èèyàn bí Elédùà bó ṣe ṣẹ̀dá Aunty Ramota, ṣó yẹ kí irú Aunty Ramota yóò máa rò pé ohun tó kù lọ́rọ̀ tòun òun ni kóun ó yọ̀dí kóun ó lọ́yàn. Ta ni Aunty Ramota fẹ́ yídìí mọ́? Ta ló fẹ́ ṣàkóso? Èmi wá sọ kínní kan pé ẹ kàn ń sọ bẹ́ẹ̀ ni o. Ṣé Aunty Ramota tó ṣe ń wò ó ṣé ìbálẹ̀ ṣì wà lára wọn? Elédùà dá gbogbo wa, ó ti dá wa dá ẹni tí ó fẹ́ràn wa bó ṣe dá wa. Bẹ́ẹ̀ bá ní èèyàn kan wà kò ó burẹ́wà bó tilẹ̀ kó burẹ́wà tó ẹnìkan ń sáré tọ ẹni náà lẹ́yìn tó fẹ́ kó fẹ́ òun níbì kan. Wọ́n ní ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ òun ní ẹ̀gbà ẹlẹ́gbà. Irun tẹ́lẹ̀ mi máa ní irọ́ tí n bá kú gan wọn lè fún mi lẹ́lòmíà ní lórí eléyìí ni màá kú sí. Nígbà tí a bá dé pàǹtí ṣé Aunty Ramota ṣé wọ́n jẹ́ virgin? Ní tó túmọ̀ sí wípé kíní kan wá ni àwọn kan wá sọ wípé àwọn fẹ́ràn bí Aunty Ramota ṣe ń gbé ara ẹ̀, the way she carries herself, wípé kò jẹ́ kí ìṣẹ̀dá ẹ̀ kó limit self-esteem ẹ̀, wípé Aunty Ramota kò jẹ́ kí self-esteem ẹ̀ kó down. She believes she is a normal human being just like everyone. Pé tọ́ bọ́lá ń ṣe dá gbogbo yín náà ló ṣe dá èmi, and it's a good thing. Accepting yourself the way you are. Fẹ́ràn ara ẹ bọ́lá ń ṣe dá ẹ. And
for people to be saying irú Aunty Ramota náà pekele kíní kan ta ló ń fẹ́ Aunty Ramota ta ni ó fẹ́ wọn sí ẹ má jẹ́ kó yà yín lẹ́nu wípé ẹnìkan wà níbì kan tí ó ń sáré tó Aunty Ramota pé fẹ́ mi ó yá jẹ́ afẹ́ra torí wípé gbogbo wa pátápátá ni Ọlọ́run ti dá ẹnìkejì mọ́ wa látọ̀run oníkálùkù ló máa rí tiẹ̀ náà ẹ̀yin náà mọ̀ oníkálùkù ló máa rí tiẹ̀ àwọn yẹ ká kúrò níbẹ̀ yẹn ká wá lọ sídìí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ti ṣe wá ó ti wá fẹ́ di mi ò fẹ́ sọ wípé ìbàjẹ́ dẹ̀ wà torí pé kì í ṣe ìbàjẹ́ náà bẹ́ẹ̀ lọ bí alára mi ìfẹ́ lọ sápá bẹ̀yẹn ó ti fẹ́ di ohun tó ṣe wípé àwọn tí wọn ò bá lówó láti ṣe ṣe kíní tàwí wọ́n ìrẹ̀wẹ̀sì ọkàn máa ń bá àwọn tó fẹ́ bá nìyàn ó máa ń bá àwọn ẹlòmíì tí ò tí ì ṣe kíní tà ń sọ yìí plastic surgery yìí ó sì ń lérò pé tọ́lọ́run bá kẹ́ òun náà ó ṣe kí wá ló wà nídìí ìdí ńlá kí ni mystery kí ni kàyéfì tó wà nídìí pé kéèyàn ó ní ó ti yé yín kí ni kàyéfì tó ń bẹ́ẹ̀ kankan tó fi jẹ́ wípé gbogbo obìnrin tó bá fẹ́ gbajúmọ̀ ẹ jẹ́ kí n má sọ pé gbogbo obìnrin ọ̀pọ̀ obìnrin tó bá fẹ́ gbajúmọ̀ wọ́n máa ń lérò pé táwọn bá ti ṣe kinní tàwí ìdí ńlá yóò la ọ̀nà fún àwọn yóò fún àwọn náwọn àǹfààní kan tí àwọn ò lè rí on a normal day àwọn àǹfààní wo tọ́ ẹnu mi kọ́lẹ̀ ti gbọ́ pé ìyá tíṣà èyí ni wọ́n fàdé bí wípé àwọn ọ̀dọ́ àbí kí sọ pé àwọn màjèsín tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá bọ́ sí ìpele ọ̀dọ́ àwọn náà ti máa gbà lọ́kàn pé ó dà pé inú kìíní ìlọ́lá wà o inú kìíní ní ẹ̀sìn yẹn kí ló dẹ̀ fà á. nígbà tí mo ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn kan wọn agbépo lọ́jà kò jẹ̀bi wọ́n ní ẹni tó gbà lọ́wọ́ ẹ̀ ní ká bá rí pé àwọn obìnrin tó ń ṣe kìíní yìí torí pé wọ́n ń rí nǹkan tí wọ́n fẹ́ látara ẹ̀ ni wọ́n ṣe é ṣe kí wọ́n fẹ́ látara ẹ̀. Yes, some people are saying that àwọn ń ṣe láti fi recreate ara àwọn to the kind of person they wanted to be láti fi tún ara àwọn ṣe lọ́nà tí inú àwọn ò fi dùn láti fi ṣàfikún ẹwà ara àwọn láti fi ṣe àtúnṣe àwọn kùdìẹ̀kudiẹ ara àwọn láti fi wọ́n ṣe oríṣiríṣi oníkálùkù máa ń sọ tá a bá bèè pé ìdí tí wọ́n fi ṣe. Àwọn míì àti sọ wípé Ọlọ́run dá ìmọ̀ sáyẹ́ǹsì fún àǹfààní ara wa ni fún ìdí èyí ohunkóhun tó bá tara ìmọ̀ sáyẹ́ǹsì jáde ọlá Ọlọ́run la fi ń ṣe oníkálùkù ló ní ìdí kan ìdí lè fi ṣe tiẹ̀ ó lè yàtọ̀ sí ìdí tí eléyìí fi ṣe tiẹ̀ ó lè yàtọ̀ sí the reason behind the third person the reason behind the fourth person tẹ́ ẹ bá bi àwọn tí wọ́n máa ń ṣe ìgbọ̀n ni wọ́n ní ìdí tí wọ́n fi ṣe yes they are all adults kò sẹ́ni tó lè dictate fún adult ò ṣe ṣe báwọn because torí pé mò ń ṣe ẹ̀ṣẹ̀ torí pé mi ò ṣe irúfẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe does not give you the right to call me a sinner we are all sinners torí pé I did not because I didn't choose to sin in the same way you are ṣe sọ pé you are sinning na the boy does not give you the right to call me a sinner. So tèmi bá ṣe ẹ̀ṣẹ̀ tèmi sápá bí of course ìwọ rí bí ẹ̀ṣẹ̀ right fine tí n bá ṣe ẹ̀ṣẹ̀ tèmi apá bí tí ìwọ ṣe ẹ̀ṣẹ̀ tiẹ̀ sápá bí does not give you the right to be throwing stone at me and that is why we are not here to judge those people tí wọ́n ṣe plastic surgery yẹn a wá láti fẹnu tẹ́ńbìlú wọn àbí nǹkan kan àmọ́ the urge tó wà ní ara àwọn tí wọn ì tí ìrówó ṣe àti àwọn tó ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní ìpele ọ̀dọ́ pé àwọn náà ò ṣe kíní àwọn ohun gangan ni ohun tí a fẹ́ mẹ́nubà lórí ètò yìí òun ni ohun tí a mẹ́nubà lọ́wọ́ lórí ètò yìí ṣe understand tó fi lè mú kí
irú Aunty Ramota yẹn kó máa sọ wípé ó ti máa ní bó ṣe máa ń rí àwọn tó máa ń ó ti yé yín àwọn tó ń ṣèdí bàlàbàlà ṣèdí bòlòbòlò ó ti rí bó ṣe máa ń rí wọn ó ti wù ú lòun náà ṣe wò pé tóun ò bá ní owó láti lọ ṣe láwọn ibi táwọn tí wọ́n ń ṣe tó ń rí ṣe dáadáa tí wọ́n ti lọ ń ṣe eléyìí tó wà ní àrọ́wọ́tó tòun náà òun ò lò ó bí wọ́n ti yàdí ńlá sí wọ́n ti sọ pé boom enlargement breast enlargement wọ́n ti kọ́ síbẹ̀ so òun náà ó lò ó láti fi yọ gbogbo ohun tóun náà fẹ́ yọ lára tòun. She understand? So, for people to be now be saying, how can Aunty Ramota think of such? Irú Aunty Ramota yẹn, irú kìíní kan. Kíni? She appreciates herself the way t'Ọlọ́run ṣe dá, and that is the most important thing. That is the most important thing. So, saying that, Aunty Ramota, ta Aunty Ramota fẹ́, ta ló fẹ́ ṣe kinní kan sí, ta ló fẹ́ ṣe kinní kan sí, ta ló fẹ́, do you think Aunty Ramota is a virgin? Do you think so? Ṣé fi pé Aunty Ramota virgin ni wọ́n? Do you think kò sí èèyàn kan níbì kan tó ń sọ pé Ramota ó yá fẹ́ mi náà, jẹ́ àjọ máa fẹ́ra náà? So, èèyàn lòun náà báwọn èèyàn wa tó ń rówó ṣe yìí ti ṣe jẹ́ kó ká má purọ́ náà àwa tá à ṣe náà púpọ̀ rẹ̀ ni tó ń sọ wípé àwọn èèyàn wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ní ṣèdí báyìí ìdí láwọn èèyàn náà ń ṣe tó ń throw stone lórí àwọn tó ṣe. If you have money, okay, let's assume that àwa 50 là ń throw stone fún àwọn tí wọ́n ń ṣe bàkàsíyè ṣe rí 40 nínú wa owó tó máa fi ṣe ni o 40 nínú wa tá a bá rówó a máa ṣe. I am not generalizing. I'm only saying by percentage. Maybe I am part of those remaining 10. Probably you are part of those remaining 10. Fine. So, àwọn èèyàn ti rí bí a normal thing. Normal thing. Ẹ wo celebrity tó jẹ́ pé ó carry wa along from the point tó ti admit ẹ̀ tó ti ṣèdí to the point tó ṣẹ̀ṣẹ̀ ṣe to the point tó fi ń hìlì lọ́wọ́ to the point tó fi jẹ́ wípé ìdí jiná tán ó ń carry wa along. It shows that people are not seeing big deal in this thing anymore. Àwọn èèyàn ò rí bàbàrà nínú ẹ̀ mọ́. Wọ́n ò rí bàbàrà nínú pé à ń ṣe kìíní yìí mọ́. So tó bá wà ní position tó wà yìí lásìkò yìí tó wà ní percentage tó wà lásìkò yìí kí lẹ fi pé in the next 4-5 years to come ó máa ti ṣẹlẹ̀ by then. Even gan àwọn tó ní natural ìdí gan àwọn ọkùnrin gbọ́ fẹ́ ẹ̀dá natural mọ̀ sí kíní mọ́ ẹni tó bá ti wá ní ìdí báyìí sí báyìí ó ti lọ ṣe plastic surgery ni ẹni tó bá ti ní lọ́fẹ̀ẹ́ ẹni yóò bóyá ó ti lọ ṣe everybody wọn àwọn tá a ní táṣẹ́rẹ́ ń ṣọpẹ́ yìí náà báyìí ta ní táṣẹ́rẹ́ ń ṣọpẹ́ yìí tó yẹ pé bóyá ńgbà tá a rù àìtí ní níwọ̀nba ó papọ̀ ńgbà tó lóun sì ní káyẹ̀kẹ́ níwọ̀nba tá a rí ẹ̀wà jẹ tó wá yọ díẹ̀ ẹlòmíràn ní ṣé o wọ kinní ni ṣé o wọ kinní ni because ó wọ́n dẹ̀ wípé gbogbo attention obìnrin náà gbogbo endowment obìnrin náà ó ti wá focus lórí ìdí ńlá ìdí bàǹbà ó ti wà lórí ẹ̀ báyìí. I don't know. I'm only thinking aloud. I'm just saying, mo kàn sọ ni mi ò mọ̀, mo kàn ronú síta ni. Because, but I will not allow people. On my own page, I will not allow people to be saying, àwọn tó ń ṣèdí yẹn, ọmọ èṣù ni wọ́n. Ìwọ́n tó ń ṣe ṣìnà nǹkan ò ṣèdí lóòótọ́. Àmọ́ ṣé o mọ ṣìnà tó ń ṣe ṣá? That's why mo máa ń sọ kí ni pé this program is not to judge anyone. It's not to praise anyone. And it's not to judge anyone. It's just that let's rub mind. Rubbing mind. Agídí kan wọ́n ti ń ṣì àwọn obìnrin lọ́nà wọ́n ti ń ṣì fíìmù tẹ̀ ń wò lójú àwọn ọmọ yín lé ńkọ́. Fíìmù tẹ̀ ń wò lójú àwọn ọmọ yín lé ńkọ́. Wọn ò ṣe kinní kan ìṣe sí yín pẹ̀lú mọ́mì nílé ńkọ́. Kò ṣe àwọn ọmọ lọ́nà. So there are a lot of ways, but ẹ jẹ́ ká train àwọn ọmọ. Let's train them. Let's be close to them. Let's, although tó bá dé adults náà tó bá fẹ́ ṣe náà máa ṣe, but at least it will help a bit. Ó máa ṣèrànwọ́ lọ́nà tí
ó máa help lọ́nà ọ̀tẹ̀. Alright, oníjù báyìí lọ lórí ètò Enhancement TV fún ti tòní. Tẹ́ ẹ bá gbádùn ẹ má gbàgbé láti click on the notification bell. Ẹ subscribe sórí Enhancement TV kí ẹ dẹ̀ like kí ẹ dẹ̀ máa drop comment yín. Alright, tí ó ti ti gbẹ̀mí ìtàtù máa rí lórí Enhancement TV lórí àwọn ètò wa ohun tó ń trending on social media. Ẹ má miss mi jù. Alright, before you know it, I will be right back. Bye.